Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kùnjọ̀kan náà ni a máa ń fún yín. A ṣì wà lórí update Sunday Igboho Òòṣà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí a ti kọ́kọ́ mú update kan wá bí ó ṣe físítì Ọlọ́wọ̀, and then update bí Sunday Igboho bó ṣe físítì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho. Bí a bá follow àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho sọ lọ́jọ́sí ní orí mídíà, a gbọ́ wípé ó fi ìbínú sọ̀rọ̀ pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wípé wọ́n ń dà wá. So àsìkò ọ̀rọ̀ wa ló délẹ̀ yìí, olóyè Sunday Igboho ó ti túbá. Ó ní bí ó ṣe kàn láàsí ló ń ṣe sọ̀rọ̀ nígbà yẹn, because ẹ mọ̀ kò sí bí ó ṣe ní máa dùn yàn náà nígbà téèyàn bá rí bí àwọn Fúlàní agbénipa bí wọ́n ṣe ń yan àwa ọmọ Yorùbá jẹ lórí ilẹ̀ wa. Wọ́n ó kó ẹran, wọ́n ó kó màlúù, wọ́n ó fi máa jẹ oko tí àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n dààmú, tí wọ́n fi àágùn ṣe, tí wọ́n dá. So gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ a gbọ́ nínú fọ́nrán fídíò. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho ọba lẹ́yìn ní ààfin. ṣùgbọ́n wọn ò tí ì dúpọ̀ ní babalá bàbá ẹ̀dá kó níwájú ọba kó ọba wọn bí ẹ̀rí. téèyàn bá bẹ̀rù ẹ̀wò kí ló gbé kí n tó máa sọ̀rọ̀ lọ. ìgbín mi lè ó ti fẹnu bó òòṣà tí mo dẹ̀ ti bẹ òòṣà lẹ́yìn torí bẹ́yìn náà ni mo ti bó òòṣà. ẹ̀gbọ́n mi ológun dúdú ọba ń bẹ̀bẹ̀ léwájú lẹ́yìn òòṣà ọbẹ̀ lẹ́yìn ni o mo wá síwájú òòṣà lénìí fúnra ara mi ẹnu mi wọ̀ níwájú. mo wá fi ẹnu mi mo fi gbolẹ̀ níwájú òòṣà tí ìbá ṣe pé bàbá mi fẹ́. ọbẹ̀ yẹn ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládìkún ni mí, ọmọ Oòduà òríjínà ni mí. èmi ní ìyá kẹrin kì mí ní bí ń sìn orí mi ń wú, ó ní ládé. bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin, ò lè bùtà kó ní tàwọn bàbá mi báwo ó sè o. èmi náà mọ̀ ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó pé fáláàfin. orí adé ọmọ ládé ebi ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko ọmọ aládùúgbò ló ní. bísí ìyá abara funfun ọkọ̀ abara mi ní jọjọ ọmọ àlàkẹ́ ìbísọ̀ mi ọmọ lábọ́kùn ìyá ọba ọmọ òjòyè tọ́fárẹ̀ mọ́dọ̀járe ọmọ òjòyè kò yóò mú ní ìjẹ ọmọ òjò kọ́bìrì títí kalẹ̀ àríjà má gbàgbé ìbí òrógbọ́n lóye àtẹ̀jẹ́jẹ́jẹ́ Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ àtàpátẹ́wọ́ náà mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ Sànyà Sànyòrè mi bàbá ráàkì òun ti kọ́ síbi tí ń kọ́ sí mi lẹ́nu ọmọ òkúta mẹ́ta òde ègbò ọ̀kan ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tí ìmọ̀nà kí ni mo wá ṣe ní Ìgbòho mọ̀ rẹ́ rí ọmọ àtàpátẹ́wọ́ náà mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ Sànyà gbàgede Ìgbòho sùn ọ̀láì níbẹ̀rẹ̀ ẹ jẹ́ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbòho bẹ́ẹ̀ ti bá bímọ méjì nígbòho wọ́n fi kọ́bọ́ kọ́ sí i wọ́n fi kọ́bọ́ Sànyà wọ́n mú yàyà ẹ̀jẹ̀rú wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òdì ajé o ọ̀kan tẹ́ ọ̀kan tẹ́ ọ̀kan tó kùn lọ́mọ aráyé fi ránṣọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo èèyàn tí máa lọ sí Ìgbòho rẹ̀ o ẹ bá délé ẹ bá mi ya bu ọba Aláàfin àgbà mẹ́rin lọ́tọ̀ orí bẹ̀tẹ̀ ẹ̀wọ̀n ni wọ́n wá mi náà ẹsẹ̀ sígbò ojú orí ìwọ̀n níbẹ̀ nígbòho mọ̀ rẹ̀ o Ìgbòho mọ̀ rẹ̀ Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ alágbàdo òde ọmọ atapátẹ́wọ́ náà mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèrè lọ́dọ̀ Sànyà gbàgede Ìgbòho fún ọ láì níbẹ̀rẹ̀ ẹ jẹ́ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbòho bẹ́ẹ̀ ti bá bímọ méjì nígbòho wọ́n fi kọ́ bọ́kọ́ sí i wọ́n fi kọ́ bọ́ Sànyà wọ́n mú yàrá ẹ̀sẹ̀ wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òkè ajé o ọkọ tẹ́ ọkọ tẹ́ ọkọ tó kù lọ́mọ aráyé fi ránṣọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo èèyàn tí máa lọ sí Ìgbòho rẹ̀ o ẹ̀fẹ́ mi ẹ̀ bá mi yà pọ̀ bá Aláàfin àgbà mẹ́rin lọ́tọ̀ orí bẹ̀sẹ̀ àwọn tó wá mi wọ́n mẹ̀sẹ̀ sígbò ojú orí ìwọ̀n níbẹ̀ ní Ìgbòho rẹ̀ o Ìgbòho rẹ̀ ọmọ alágbàdo òde àkànbí àgọ́ o ọmọ alágbàdo.
àlejò àyè sí àyè tó pàtàkì wá. Ẹ̀dá ọmọ ìwọ̀n ọba ní àwọn tíbí ilé gbà. À ń kí akọni ilẹ̀ Oòduà àtìlé gbogbo. Akọni ilẹ̀ Oòduà àtìlé gbogbo. Ẹ̀kú sọ pé ààrẹ. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lọ́kọ̀síláwà ẹ̀yìn ojú tí wà ní òun gbọ̀ngàn ẹni tó gbé táwọn bá ń kọ ọ̀pọ̀ ìlú yìí kò sí máa ṣe fẹ́ ṣe ìkànnì yìí tó bá dá àwọn apáàdé kan kò tí ì gbé bí a ṣe ń jẹ olóyè mọ́tàsọ́lá tí Adéyẹmọ bí ká kí olóyè ọ̀gbẹ́ gbogbo àwọn tí ẹgbẹ́ àwọn ayàwòrán ọ̀tá ẹgbẹ́ tí ẹ̀kọ́ ló ń gbọ́ lọ́wọ́. Kọ́bá mi kọ́ ti yẹ láì fún ta. Ẹjọ́ àwọn arí tàbí ẹmú ẹnìbọ̀dù ẹ̀kọ́ kápọ́sí ìgbà ìdẹ́sì ẹjọ́ ẹ̀dẹ́gbàsọ́mọ́ ìgbà ìdẹ́sì ẹ̀dẹ́gbàsọ́mọ́ ìgbà torí àwọn ọmọ àkọ́lá ní kẹ́lẹ́ àwọn ọmọ àṣàwọn ẹ̀dẹ́gbàsọ́mọ́ ìgbà ẹ̀sùn rẹ̀ máa mọ̀ ló máa mọ̀ ẹ̀ṣẹ̀ ó kí ẹ̀ṣẹ̀ olórí fún ìkọ̀ sí ìgbóhùn bẹ́ẹ̀ tí olóyè Sunday Igboho alàbàkọ́ ìkí àti káàbọ̀ sí ìlú gbọ́gbọ́ olóyè ọ̀dọ́ ti ìlú ọ̀gbọ́n tó lè tó ẹ̀kú ní ẹ̀kú àtàárọ̀ arìnbó Francis Túnjí ọmọdé òwe wọ́n sí kó dàbílé alùpùpù ló ṣe tiẹ̀ àpẹtọ́ ẹ̀yẹ olú ọmọ ti wá lọ àìsí Sunday Adéníyì Adéyẹmọ akọni ilẹ̀ Oòduà àti ètò ìwé káàbọ̀ sí ìlú gbọ̀ngàn lẹ́ẹ̀kan sí ojú tó tún ayé àwọn ẹ̀yìn rèé ẹ̀kọ́ àgbàgbọ́ adúgbẹ́lẹ́dọ̀ náà ọlọ́run tí ò dẹ́kọ́ fi ìlú gbọ̀ngàn borí adúgbẹ́ inú wa. Lovers all over the world a sì tún máa tẹ̀síwájú nípa update tí a mú wá fún yín nípa olóyè Sunday Igboho so ẹ ṣé tẹ̀ ń fọkàn bá wa lọ so I really appreciate supporting you so we love you all, thanks for watching.